Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jugba Master Channel. Ẹ kúkú mọ̀ wá bá a ṣe sọ tó bá jòdòdó ọ̀rọ̀ lẹ́mọ̀ láǹfààní láti gbọ́ lórí ìkànnì tiwa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé oríṣiríṣi ètò ló wà ńbẹ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́ bó ṣe lọ àti Bitter Truth àtàwọn ètò míì. Ṣùgbọ́n lónìí Bitter Truth náà ni a máa lọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn àti àwọn ènìyàn tó ń ṣe é. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ kinní kan fún yín. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti rí àwọn ẹ̀sùn bíi pé pásítọ̀ lu obìnrin ní jìbìtì ara ó sì lù ú ní jìbìtì owó. Àwa wá ń béèrè lọ́wọ́ ara wa wípé ẹ dákun ẹjọ́ ta ni? Bó tiẹ̀ jẹ́ pé tí ọ̀pọ̀lọpọ̀ wa ń sọ náà ni pé kò dáa, a mọ̀ pé ò dáa. Tí ò dáa kò sì dáa ni. Ṣé ẹ gbọ́ ti arábìnrin kan nílùú Adó Èkìtì tí wọ́n ní pásítọ̀ kan lù ní jìbìtì ara? Bẹ́ẹ̀ bá ti gbọ́ tẹ́lẹ̀, ẹ wò ó, ṣe bẹ́ẹ̀ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn gan fúnra wa àfọ́fà ni. Lóòótọ́ ló jẹ́ pé arábìnrin yìí jẹ́jẹ́ ẹ̀ ló jókòó tí pásítọ̀ yìí lọ bá níbi tó ti ń tajà pé lágbájá a mà rí nǹkan báyìí fún ọ. Ẹ wá já sọ̀rọ̀ àtẹ̀sìn mùsùlùmí àtẹ̀sìn kìrìsìtẹ́nì àti tàbáláyé kò séyìí tí ò ní kọ́nu ń kọ́ ọ nínú. Àwọn èèyàn burúkú pọ̀ nínú àwọn ẹ̀sìn yìí, àwọn tó ń ṣe là ń sọ. Ni mo fi ní kì í ṣe pé mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀sìn bí kò ṣe pé mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn tó ń kóbọ́ sí ọwọ́ àwọn wòlíì, pásítọ̀ àtàwọn babaláwo pẹ̀lú oníṣègùn. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé n tó ń wá kiri ló tì í tó fi kó sọ́wọ́. Ṣé ẹ mọ̀ pé ó yàtọ̀ sí tarábìnrin tá a fẹ́ sọ̀rọ̀ yìí? Most of àwọn tí wọ́n pera wọn ní òjíṣẹ́ Ọlọ́run yìí nílànà ẹ̀sìn méjèèjì tí wọ́n ń pè ní evil, ẹ̀mí èṣù ló ń bá wọn lò nínú ẹ̀sìn tí wọ́n gbé dání. Ọlọ́run nìkan ló sì mèèyàn re. Ta lè yan re? Níbi gbogbo ni èèyàn re ò ti wọ́pọ̀. Ẹ dákun ẹ wá nǹkan fìdílé. Ẹ̀yin pásítọ̀ ìgbàlódé tó sì jẹ́ wípé gbogbo kinní náà ọkàn yín, pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wòlíì, ẹ súnmọ́ bí. Gbogbo tẹ́ ń ṣe yìí, ẹ lè mú jẹ. Ẹ kàn ń ṣe fúngbà díẹ̀, mú jẹ fúngbà díẹ̀. Ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ já gbọ́ nǹkan tí obìnrin tó ṣẹlẹ̀ sí tó sọ ní ṣókí ká tó wá analyze ẹ̀. Báwo ló ti ṣẹlẹ̀? Láìsí ẹ̀yìn ọ̀rọ̀ ló ṣẹlẹ̀. Mo lie down sí abẹ́ ṣíà ní ṣọ́ọ̀bù mi ní Ìjàdù. Lówó lẹ̀ ń gbé? Adó Èkìtì bí ni mò ń gbé. Ìjàdù? Bẹ́ẹ̀ ni. Wọ́n ń gbọ́ yín mà. Mo lie down sí abẹ́ ṣọ́ọ̀bù. Bí pásítọ̀ ẹ̀ ṣe dé torí ṣọ́ọ̀bù wa ó ti ra tẹ́lẹ̀ ni. Èmi àti ìyàwó wọn àjìjọ máa ń ṣeré. Bí sísà ni mo máa pe ìyàwó wọn. Ìyàwó wọn wá kọ́ ṣọ́ọ̀bù títí wọn sí ọ́pọ́sìtì ṣọ́ọ̀bù mi. Ní mo ọ̀rọ̀lẹ́ ọjọ́ ẹ̀ mo lie down sí ṣọ́ọ̀bù. Bọ́kọ wọn ṣe kọjá nìyẹn. Ó torí ìta gbogbo náà pè mí, gbogbo oríṣiríṣi kan ni mò ń tà. Ata, tòmátò, ẹja. Ní ọkọ ẹ̀ wá pè mí pé ta gbogbo ṣé ò sí òun? Mo ní rárá dádì. Ni mo dẹ̀ dìde mo jókòó. Ó ní òun dẹ̀ fẹ́ sọ nǹkan kan fún mi o. Mo ní kí ni dádì? Ta lẹ̀ ń sọ̀rọ̀ ń pa ẹ̀? Moses Isaac, Pastor Moses Isaac. Sínú ìjọ wo? Inú ìjọ Christ of Grace ní Ìjàdù. Gbogbo ni Ìjàdù yẹn wà. Tọ́ bá ti dé Ọlọ́run ṣògo, àná lọ Ìjàdù. Tó ṣọ́ọ̀ṣì wọn lẹ̀ ń lọ? Ìfọ́kàn tó gbìn rárá. Okay. Ó ní ta gbogbo, ó náà dẹ̀ rí kankan níwájú mi o. Kí ni dádì? Ó náà rí kú níwájú mi. Ó ní ṣé mo lè pè ìyá mi kán wá gba àdúrà fún mi ní ṣọ́ọ̀ṣì. Mo ní ó dáa, mo ní màá pè wọ́n. Bí mo ṣe gbé fóònù yẹn, mo pe nọ́mbà mọ́ èmi kò lọ alẹ́ ò wá lọ. Mo wá sọ fún mọ́ èmi pé dádì báyìí yóò tó mọ́ èmi mọ̀ wọ́n náà àjìjọ wà ní ẹ̀gbẹ́ ṣọ́ọ̀bù ara ni. Ó ní mọ́ èmi ló dáa pé wọ́n á wá, mọ́ èmi dẹ́ jì lọ́jọ́. Bí àwọn agbésùn bí wọ́n ṣe ìkọlù sí ilé ìjọ. Ṣé a fẹ́ sọ wípé ẹni tí ó lóun rí ikú sí yàn
òótọ́ ló sọ tàbí irọ́ ni. Ara àwọn nǹkan tá à ń sọ nìyí. Tí àbíkú tàbí ẹni ó dákú tó bá ròyìn fún wa pé nǹkan báyìí lòun rí lájùlé ọ̀run, à á gbàgbọ́ torí àbá débẹ̀. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn òjíṣẹ́ yìí tàbáwọn tí wọ́n ń pera wọn lójíṣẹ́. Àwọn ò wá láti tako ẹ̀sìn, bí kò ṣe àwọn tí wọ́n ń ṣe ní ìlànà tó jẹ́ ti àsìtánì. Àwọn wòlíì tó dáa wà o, àwọn tọ́lọ́run pè wá o, bẹ́ẹ̀ làwọn tí wọ́n pera wọn láàfáà náà tí wọ́n jẹ́yàn dáadáa wọ́n wà. Ṣùgbọ́n lásìkò tá a wà yìí, wọ́n lọ bóbìnrin wọn ní wọ́n rí kú sí i. Ṣé ìyá ẹ̀ tí wọ́n ní kó wá gbàdúrà ò ní lọ gbàdúrà? Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà ẹ̀? Ètò ṣẹlẹ̀ ni pé gbogbo ọgbọ́n gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ṣe ń wò yìí, ẹ mọ̀ rí bárábìnrin yẹn ṣe ń sọ̀rọ̀, ohun ẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́, ṣùgbọ́n ẹ rí fọ́tò òun àti fídíò ẹ̀. Bárábìnrin ṣe ń sọ̀rọ̀ yìí, wòlíì yìí ti mú nǹkan jẹ lára ẹ̀. Ó mú jẹ pátápátá, ó wá sọ di mansíìnì ATM, ẹ̀rọ ìpọwó. Mi wọlé, ó tún lọ bá mi lájọṣepọ̀. Ó ní mi ìbúdà sọ fẹ́ ní bọ́dì, ó ní kí wọ́n ti sọ ní ilé ìdí ọmọ ìjọ ẹ̀hún náà ni. Kí lorúkọ ọmọ ìjọ yẹn? Ahmed ló ń jẹ́ Ahmed Abíọ́lá. Lọ́mọ ìjọ yẹn? Bẹ́ẹ̀ ni. Ṣọ́mọ ìjọ yẹn wà nílé ńgbà náà? Rárá, ó wà ní ṣọ́ọ̀ṣì. Ó làwọn ti rí kí ìwọlé. Ó máa ń lọ bẹ̀ kí ìwà lọ́wọ́ ẹ̀. Báwo lẹ̀yin ṣe mọ̀? Ìgbà mi àjọ jókòó sí ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀. Ó adágbé fún ìyàwó ẹ̀ kóun lọ lé ọ̀dọ̀ Ahmed. Ó jẹ́ kí n mọ̀, ó máa ń lọ bẹ̀, ó máa ń ṣeré. Ìgbà míì gan lọ bẹ̀ á pé ìyàwó ẹ̀ kóun wà níbi báyìí báyìí o. Ó wá bá yín lájọṣepọ̀? Bẹ́ẹ̀ ni. Ta ló wẹ̀wẹ̀ yẹn fún yín? Èmi fúnra rà mí ni mo wẹ̀, ó dúró sẹ́gbẹ̀ẹ́ tí mo fi wẹ̀wẹ̀ yẹn ni. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn kẹ́ ẹ máa gba àwọn wòlíì gbọ́ tí wọ́n bá ti rí fíṣàn sí yín, tẹ́ ẹ fẹ́ràn láti bọ́lọ́run sọ̀rọ̀ pé Ọlọ́run kì í ṣe tèmi, ìran yìí kì í ṣe tèmi, ẹ máa kú sọ́wọ́ o, tẹ́ ẹ bá tí kú sọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ yín ló ti kó sọ́wọ́ tí ò lè délé wí. Kí lẹ sọ fọ́kọ? Ẹbí ta ni? Ṣé ká sọ pé ó fi nǹkan bárábìnrin yìí sọ̀rọ̀? Ilé ọkọ ló wà o, wòlíì mọkọ ẹ̀ o, many things ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn o, tó jẹ́ pé arábìnrin ò délé wí fọ́kọ, ṣùgbọ́n nígbà tí nǹkan tán fún arábìnrin yìí. Owó àjọ náà wá pé ṣe ni mo wá ń kájọ fún ìyàn rábàràbà ni mo ṣàwálé mo wà lé ọkọ mi ló wà ń ta lọ́jọ́ Sunday ọ̀túnla lápọ̀sẹ̀ 5 ọkọ mi ló wà ń ta tàwọn ọmọ mi bọ́kọ mi dé pè mí ní ẹ̀ ó yá wọlé ẹni báyìí tí ń bọ̀ bí mo ṣe sá wọnú tọ́lẹ̀tì nìyẹn òun àtọkọ mi wájú sí inú ilé ó wájú sínú ilé ẹ̀ tí sítì rúùmù wa ó wá sọ fọ́kọ mi pé dádì Mercy ẹ̀yin ni mo wá bẹ̀ ẹ ṣàánú mi gbogbo bí tí mo ṣàṣìṣe sí gbogbo bẹ̀ ni mò ń bẹ̀ kiri ọkọ mi wá ní dádì ẹ̀ṣẹ̀ mi bọ̀ mi ìnípayè nǹkan tí ìyàwó yín ti ẹ̀ ṣe tó wá sọ ìyàwó mi di rádaràda ó ní rárá. Ẹ já kúrò lórí ìrégbè yòókù àti mú un tá a fẹ́ mu. Ó ti sọ arábìnrin yìí di ẹni tí ò ní nǹkan kan mọ́, níbi kó máa lọ kó máa bọ̀ torí nǹkan tó ti ṣe fárábìnrin yìí ṣẹ̀m pé 419 ni. Ó ti gorí ẹ̀, ó sì ti mọ̀ pé kò ní fẹ́ kọ́kọ́ ó mọ̀, ó sì ń lọ gbowó lọ́wọ́ ẹ̀ débi pé arábìnrin yìí ní láti fi orí tàbí tó ti ń tajà alẹ́ nígbà tó kówó àjọ alájọ tí wọ́n jọ ń dá tó kó fún wòlíì yìí tán. Kò sáàdì àní, gbogbo wa la máa rò ó tàbí ká gbà pé ó fi nǹkan bá sọ̀rọ̀. Ṣùgbọ́n kinní kan ni, nígbà tí ó fi bá arábìnrin yìí lò pọ̀, ọkàn ìfẹ́ kọ́ ló ní o. Ó dẹ̀ kẹ́yìn èèyàn ó fura kẹ́ ẹ̀ dẹ̀ ṣọ́ra, pàápàá jùlọ ẹ̀yin obìnrin tó yẹ pé ẹ̀yin lẹ máa ń pọ̀ jù nílé ìjọsìn, àgàgà àsìkò tó yẹ kẹ́ ẹ fi wà lẹ́nu iṣẹ́. Ẹni tó bá gbàdúrà ìbùkún, tó bá ń fi iṣẹ́ rẹ̀ lẹ̀ lọ sùn sí ṣọ́ọ̀ṣì, tí iṣẹ́ rẹ̀ ò jẹ́ mọ́ iṣẹ́ orí fóònù tí wọ́n kàn lè pè anyhow,
tó jẹ́ṣẹ́ ṣọ́ọ̀bù ni ó ń fayé ara ẹ̀ ṣeré torí pé chọ́ọ̀chì kọ́ ló ń jẹ́ kádùúrà gbà, ọkàn ìgbàgbọ́ ló ń jẹ́ kádùúrà gbà. Lóòótọ́ ni ìwé mímọ́ ní má kọ ìpéjọpọ̀ ara yín sílẹ̀, ṣùgbọ́n irú ìpéjọpọ̀ wo, irú àwọn èèyàn wo lẹjọ́ ń péjọpọ̀? Irú wòlíì yìí làwọn èèyàn kan máa nígbàgbọ́ nínú ẹ̀ pé tó bá gbàdúrà fáwọn, àdúrà wọn gbọ́dọ̀ gbà. Ọlọ́run ò dẹ̀ wò yẹn o láti gbàdúrà èèyàn, ṣùgbọ́n kí ni ká ti sọ ọkọ tó wà nílé, ọkọ yìí padà mọ bí gbogbo nǹkan ṣe ń lọ o, èrè kí ni tarábìnrin yìí máa padà jẹ. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin tẹ́ kó sí abẹ́ àwọn wòlíì yìí wọn ò fura látara ìran èké, ìran tọ́lọ́run ò fi rán wọn ò fura. A kàn fẹ́ fi ètò yìí pé ẹ̀yin èèyàn ṣàkíyèsí, kì í ṣe láti má ṣe ẹ̀sìn yín, ṣùgbọ́n ẹ fọpọlọ sí i. Immediately tó níran bá ti déwájú yín, àgàgà tó bá jọkùnrin sóbìnrin, Ọlọ́run máa ń rán obìnrin sóbìnrin nínú ìjọ, ṣùgbọ́n tó bá jọkùnrin sóbìnrin, ẹ tètè fura. Tó bá jóbìnrin sọ́kùnrin, ẹ tètè fura. Ẹ máa bára yín sọ̀rọ̀ pé tó bá di ọ̀rọ̀ wá lọ wẹ̀, tó bá ti ń di pé màá dúró tiẹ̀, ṣé nǹkan re ni kí wòlíì tó pe rẹ̀ ní pásítọ̀ kó dúró síbi ìyàwó oníyàwó tí ń wẹ̀ nítorí pé ó fẹ́ bọ́ nínú ogun? Ṣé ẹ rò pé wòlíì yẹn á fẹ́ forí kó ogun ológun? Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé nǹkan míì wà ń bẹ̀. Bitter truth ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń wò mí ló kàn. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ wà nínú irú nǹkan báyìí tẹ́ ẹ ti ṣe fún ẹni ẹlẹ́ni, tẹ́ ẹ ti ṣe fún ìyàwó oníyàwó, ẹ dẹ̀ fẹ́ kán ṣe bẹ́ẹ̀ fún ìyàwó yín. Ẹ̀yin wòlíì ni mo ń sọ o. Ẹ̀yin wòlíì oníran èké. Ọ̀pọ̀lọpọ̀ yín ló dẹ̀ jẹ́ wípé olórí burúkú ni yín. Orí burúkú yín ẹ fi ń kó balé onílé ni. Àìmọye ìyàwó míì ni ò ní pe ọkọ ẹ̀ ní dádì, ṣùgbọ́n tẹ́ ẹ bá ti dé yóò kúnlẹ̀ wọ̀ ni dádì. Owó tí ò lè ná lórí ọmọ ẹ̀ tó yẹ kó fi ran ọkọ ẹ̀ lọ́wọ́ lórí iléèwé àwọn ọmọ, ìgbà yẹn lè máa gbé bùkátà ṣọ́ọ̀ṣì dé, ibi tó kó pamọ́ sí yóò kó jáde. Ọ̀pọ̀lọpọ̀ yín ni wọ́n dẹ̀ ń sọ pé ni wọ́n allege wípé ẹ ní àwọn ẹgbẹ́ gúrùpù kan tó bá ga o, tó dàbí ẹgbẹ́ ìkọ̀kọ̀. Ọ̀pọ̀ yín ní ẹlẹ́ ń lo àfọ̀ṣẹ láti fi bá àwọn ènìyàn sọ̀rọ̀. Dandan ni káwọn èèyàn ó já kúrò nínú òkùnkùn kan wọnú ìmọ́lẹ̀. Gbogbo ọ̀nà àrékérekè, àwọn àdúrà tẹ́ ẹ̀ ń gbà tẹ́ ẹ fẹ́ àrékérekè sí. Bàbá agbá, bàbá àwo, wọ́n ní ẹ fi iye kan sínú lórí ọmọ yín kọ̀ọ̀kan 1,000 igba ni ìwọ tó fẹ́ sọ àkọ́bí ọmọ nù, ìwọ tó fẹ́ ṣígbàṣàwò. Kò wá sí ìwàásù ìhìnrere tàbí ìwà rere tàbí ìjọba ọ̀run mọ́. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń wá mírèkù kiri, ẹ̀yin tí nǹkan ṣe tó yẹ kẹ́ ẹ gba ilé ìwòsàn lọ, tó jẹ́ pé ayé ló ń ṣe yín, ibẹ̀ ni wọ́n bá ń fi kọ́ sí. Kí ló máa ń gbẹ̀yìn ẹ̀? Àìmọye ẹni tá a rí tó jẹ́ pé ó síìkì, wọ́n láyé ló ń ṣe wọ́n pẹran. Nígbà wọn ò fi padà gbé dé hospital tí wọ́n ò fi yẹ nǹkan tó ń ṣe wò, nǹkan kékeré tó yẹ kó ti gbájúmọ́ ni. Ó sì padà gbẹ̀mí ẹ̀. Arákùnrin wòlíì tó ń gbowó lọ́wọ́ wọn ńkọ́? Babaláwo tó ń gbowó lọ́wọ́ wọn ńkọ́? Àáfàá tó ti gbowó lọ́wọ́ wọn ńkọ́? Ṣé lè dákú yẹn dúró? Ọ̀pọ̀lọpọ̀ tó bá gbàgbọ́ nínú ìran wọn, àwọn ò sọ pé kò síran o. A ní ẹ fọpọlọ gbọ́ ni o, kẹ́ ẹ sì fi làákàyè ṣe nǹkan tí wọ́n bá ní kẹ́ ẹ ṣe. Wòlíì tó bá ti ní ó ń dìwé odò, ayé ti lajú, wọ́n ti kọ́lé wọ bí odò wà lọ, tí ò sọ wípé ò lè wẹ̀wẹ̀ yẹn láwọn ibìkan àbí dandan ni kò ń dúró tiẹ̀, tí ò sì mú obìnrin kankan dání láti dúró tiẹ̀. Ẹ bẹ̀rù orí ara yín. Ẹ bẹ̀rù orí ara yín. Ọkọ ẹlòmíì ti digbá àwíwọ́ lọ́wọ́ ẹ̀, tó jẹ́ pé wòlíì ló padà dálé wọn rú, ìran àáfàá ló padà dálé wọn rú. Babaláwo èké tó fẹ́ gún ìyàwó oníyàwó ló dálé wọn rú. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà
wọ́n á gbé ẹjọ́ lọ́dọ̀ wòlíì àbí babaláwo àbí àáfà. Kí nìyẹn ṣe kàn wọ́n? Ọkọ mi kò súnmọ́ mi dáadáa, kò lè ṣe, yàrá ìyálé mi nìkan níwọ̀, àbí ọkọ mi ó ń bá mi ṣe bí ẹni pé ìwọ fúnra ẹ ti tara ẹ fún wọn. Bí wọn ò fẹ́ ṣe tẹ́lẹ̀, wọn ò ní lọ́kàn láti ṣe. Ẹ̀bi wo la wá fẹ́ dá fún wọn? Ìbéèrè mi rèé, ṣé ẹ̀bi wòlíì tó ń gba àlàáfíà ara obìnrin àtowó ọwọ́ ẹ̀ nípa ìbálòpọ̀ ni? Àbí àìronú nǹkan tó yẹ kéèyàn ó ṣe? Àbí àìronú nǹkan tó yẹ kéèyàn ṣe? Problem wà o lórí ọ̀rọ̀ àwọn obìnrin yìí. Problem wà o. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kó sọ́wọ́ wòlíì, àáfà, babaláwo èké tí wọn ò lè délé wí fọ́kọ. Ẹ jẹ́ á ṣe làákàyè nípa ẹ̀sìn tá à ń ṣe. Ọlọ́run á dúró tì wá o. Nígbàgbọ́ lórí ahọ́n, ní ìgbàgbọ́ lórí ahọ́n ara ẹ̀, kó o sì gba àdúrà fúnra rẹ̀. Tí wọ́n bá ti ń ríran èké sí ẹ, tètè tádànù pé kì í ṣe tèmi. Ikú kò ní jẹ́ tiwa o, àrùn ò ní jẹ́ tiwa. Àwa ò ní kẹ́ ẹ má lọ ṣọ́ọ̀ṣì tàbí mọ́ṣáláṣí o. A ní kẹ́ ẹ má lọ ọ̀dọ̀ ẹni tẹ́ ẹ nígbàgbọ́ ń bẹ̀ o. Gbólóhùn kan náà ni ẹ fọpọlọ sí o. Ta lèèyàn re? Ọlọ́run ló mọ èèyàn re o. Ẹni tó ń sọ̀rọ̀ ló mọ̀ pé irọ́ lòun ń pa o. Ẹni tó ń sòótọ́ ló mọ̀ wípé òótọ́ lòun ń sọ o. Ẹ má lọ ṣe àṣìṣe gba irọ́ gbọ́ kẹ́ ẹ kọ̀yìn sóòótọ́. Ẹ má ṣe àṣìṣe kọ̀yìn sóòótọ́ kẹ́ ẹ gba irọ́ gbọ́ o. Ṣeun Agboola lórúkọ tèmi. Ìkànnì Ìjùgbà Master lẹ tí ń wò wá lórí ètò Bitter Truth náà ni. Ẹ ǹlẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ bá wa share ẹ̀ káwọn ayé ó lè mọ̀ wípé ká mọ́ fẹ̀yìn tì igi ẹlẹ́gùn. Kẹ́ni tá a ní ó kíni lẹ́yìn kó má lọ jẹ́ pé ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a ní ó fẹ́ni lójú tó ń fata sẹ́nu. Lọ́pọ̀lọpọ̀ àwọn wòlíì àti àwọn àáfàá pẹ̀lú àwọn babaláwo, torí èké ti dáyé ọjọ́ ti pẹ́ o. Àṣà dàpọ̀ mọ́ o. Ẹ ṣé.